èèyàn ti sọ kò bá kùn gbé oko ọ̀rọ̀ ṣọwọ́ sí Portable Olorin nítorí ọ̀rọ̀ tó sọ. Àwọn ayé sọ wípé ó ti fẹnukò ó ti fẹsẹ̀ ẹlẹ̀ fẹnukò lórí ọ̀rọ̀ tó sọ. Portable Olorin ló gba ojú òpó ayélujára lọ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ láti sọ̀rọ̀ lórí ìwọ́de ìfẹ̀hónúhàn tí àwọn èèyàn kọ́ pètepèrò láti gùnlé. Òǹkọrin Wahala yìí òun ló jẹ́ wípé púpọ̀ nínú àwọn ọ̀dọ́ ni wọ́n jẹ́ olólùfẹ́ olórin ọ̀hún tí wọ́n sì máa ń tẹ̀lé. Gbogbo ìgbà ni ọ̀rọ̀ kìí ṣe lórí alábàáhùn rẹ̀, bó ṣe ń fa jọ̀gọ̀dì lọ́tùn ló ń fa jọ̀gọ̀dì lósì. Ṣùgbọ́n eléyìí tó ṣe yìí ó fẹ́ẹ́ dàbẹ́ ní wípé ó tasẹ̀ àgẹ̀rẹ̀ àfi bí ìgbà tí èèyàn bá kọjá àyè ẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé pé awuyewuye ti ń lọ lórí ìfẹ̀hónúhàn yìí láti bí ọ̀sẹ̀ mélòó kan wá, léyìí tó jẹ́ wípé àwọn ẹgbẹ́ kan àti àwọn ọ̀dọ́ ń lérí léka pé àwọn yóò bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn láti ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2024 yìí. Ìwọ́de tí yóò kálé kákò yìí ni wọ́n fẹ́ gùnlé látàrí bí ìpọ́njú, ìyà, ìṣẹ́, ọ̀wọ́n gógó oúnjẹ àti àìsí ètò ààbò ṣe túbọ̀ ń pọ̀ sí lórílẹ̀‐èdè yìí tí nǹkan ò sì bára rẹ́, tí wọ́n sì ń béèrè fún àyípadà tàbí pé kí wọ́n fòpin sí ìjọba tó wà lórílẹ̀‐èdè yìí, ìyẹn lórí àlééfà. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlú ìlú kọ̀ọ̀kan ti ń pariwo, wọ́n sì ti ń pàrọwà fáwọn olùwọ́de náà tí púpọ̀ wọn jẹ́ ọ̀dọ́, ṣùgbọ́n tí wọ́n fárígá pé àwọn yóò gùnlé ìfẹ̀hónúhàn náà tó bá jẹ́ wípé níṣe ni àwọn tó jẹ́ olólùfẹ́ Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable Olorin bá ní àǹfààní láti fojú gánní rẹ̀ ni ó ṣeé ṣe kí wọ́n ṣe bọ́ṣẹ́ ṣe ń ṣojú nítorí ọ̀rọ̀ èyí tó sọ náà. Àwọn èèyàn ti sọ̀rọ̀, wọ́n ti bẹnu àtẹ́ lù ú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lójú òpó ayélujára ọ̀hún. Ẹ gbọ́ ohun tó wí. ẹ bá ń sinmi mo ní gbẹ̀yìn débẹ̀ ni o. Now you dey understand? Oh, ní brain. Mo wá láwọn kan lẹ́kàn dey talk say me I don do protest before, say I lead them 2020. Ṣèbí gbà yẹn ni poor thinking ló wà ń brain mi gbà yẹn. Èsì tí mo ti lówó náà olówó thinking. Ìwọ rí Ọ̀tẹ̀dọ́lá ní protest Nàìjíríà lead rí pé kọ́ ní fight for Nàìjíríà. Ìwọ ti rí Dangote kò jáde kó máa gbé pépà pé save Nàìjíríà o. Dangote bá máa sọ̀rọ̀ á ní save my business. Oh, understand, mind your business. Àwọn Délé Muhammadu ò lè rí wọn. Ò lè rí wọn kọ́. Business, you better mind your business. That's why I mind my business. Ìgbà yẹn poor thinking ni mi ò lówó lọ́wọ́, so I'm rich now, rich man thinking. Ṣé kí olówó máa lọ jà ni? Ẹ bá ń sinmi kò ní ra gbá fẹ́ni tó bá béèrè pé kí lọ kọrin protest. Ṣé ìwọ ní producer ni kò gba mic kí ìwọ náà kò kọrin protest kò lọ bá wọn protest? Ẹ jọ̀ọ́, I need money, I dey hustle. Ṣó ń gbọ́? Tí iṣẹ́ ẹ bá ká ẹ lára, ṣó ń gbọ́? Ò ní bá wọn lọ protest. Iṣẹ́ ò ká ẹ lára ni. Fight for yourself. Don't fight for Nigeria. Nigeria don dey okay. Na you never dey okay. Money dey where money dey. Na you no hustle. Na you no loyal to your helper. Na you no link up. People wey go help you dey, work dey, na you no work. So fight for yourself. Come on, so career the barrier. Oh, understand? Fight for yourself. Don't fight for Nigeria. Nigeria is okay. It's okay. NDT Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ta sánsán, wọ́n kárí ayé. NDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ
tó ń tẹ̀jọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT clearing freight and logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +1647-289-5364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi